Alhamdulillah wassalatu wassalamu ala rasulillah. Amma ba'd, fassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Arúgbó f'Allah subhanahu wa ta'ala wọ́n tún ṣe wà pẹ̀lú dáadáa. Atọ́ àlékún kí ọlá tó kéré fánàbí wa Muhammad sallallahu alayhi wa sallam, ẹni tí Allah subhanahu wa ta'ala tó ṣe láwùkọ́ sí dáadáa fún ẹnìkọ̀ọ̀kan wa. Àbí Allah subhanahu wa ta'ala kó bá ṣàlékún ìkẹ́ àti kẹ́ rẹ̀ fún wa síwájú ẹ̀dá ànábì wa Muhammad àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sàhábà rẹ̀. Láì ní gba ara wa lásìkò, ẹnìkan náà sẹ́ndì fídíò kan sí mi, so àwọn mìíràn tó sẹ́ndì ẹ̀ sí mi. Lódodo mo rò pé kò ní ìdí ká sọ̀rọ̀ lórí ẹ̀ àti sọ àwọn ọ̀rọ̀ tó jọ rí. Ó náà ló jẹ́ kí prógrámù wa mọ̀ pọ̀ mọ́. Tẹ́wàá rí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a ti sọ, tá a ti ṣàlàyé lórí ẹ̀, lódodo àní dákẹ́. Fídíò náà dá lórí àfáà kan tí wọ́n lọ sí ọ̀dọ̀ àwọn Kristẹni tán lọ sí lecture ńbẹ̀. Àwọn èèyàn wá ń wà confused pé àmọ́ ṣe lọ yẹn ó máa ṣe àwọn èèyàn lọ náà. Ẹ wò ẹ jẹ́ n sọ òdodo fún yín. Ìbẹ̀rù Ọlọ́run òun ló já jù o. Àwọn èèyàn sì mọ òdodo. Ṣùgbọ́n ṣe rí ẹni tí bá ń wá kí gbogbo ayé ó yọ́nú sóun, lè torí pé lágbájá ló ṣe kinní kan nǹkan ká wá dákẹ́. Ìyẹn kọ́ là ń torí ẹ̀ dákẹ́ o. Àwa mọ́ dákẹ́ nítorí pé a wò wípé a ti ṣàlàyé kinní tẹ́lẹ̀, àbí ẹlòmíì gan sí ẹ̀ ti ṣàlàyé rẹ̀, àbí kó dẹ̀ jẹ́ pé a busy. Yes, mi ṣe busy, alhamdulillah. Ṣé rí àwọn tó bá lọ chọ́ọ̀chì ẹ jẹ́ kan lọ. Ìbéèrè kan ní kẹ́ bí àfáà tó bá lọ chọ́ọ̀chì. Ìbéèrè kan ní kẹ́ bá àfáà tí ó bá fẹ́ da ẹ̀sìn àwọn èèyàn rú pẹ̀lú ọgbọ́n pé ìyìn láwọn èèyàn mọ́ lọ kírun o, ìyìn láwọn èèyàn mọ́ lọ sí kinní kan o, ṣùgbọ́n ẹjá mọ̀ wípé èèyàn jọ ń gbogbo wa. Kò sẹ́ni tó jiyàn pé èèyàn gbogbo wa látijọ́ iná, ṣùgbọ́n ẹ̀sìn wa papọ̀. Lakum dinukum waliya din. O lè máa sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí kó máa sọ lórí ọ̀tá o. Ẹ̀sìn wa yàtọ̀ síra wọn. Mo rí nínú fídíò tẹ́ni yẹn sẹ́ndì sí mi, ìgbà tí pásítọ̀ tó ní chọ́ọ̀chì táàfà yìí lọ ti ń sọ̀rọ̀. Pásítọ̀ yẹn ní lẹ́yìn ọ̀rọ̀ tá a ti gbọ́ lẹ́nu àwọn bàbá wa àfà yìí, ẹ̀yin mùsùlùmí inú wa ẹ máa lọ kírun yín, ẹ̀yin kírísítẹ́nì inú wa ẹ máa wá sí chọ́ọ̀chì. Àfà tó lọ ọbẹ̀ tó wá ń sọ wípé ṣùgbọ́n tó bá dàrú sìkò tá a bá ń ṣerú àdúrà báyìí, àdúrà kírísítẹ́nì àti mùsùlùmí kan, àdúrà chọ́ọ̀chì wọ́n lè máa wá, yẹn pé mùsùlùmí lè máa wá. Pásítọ̀ yẹn kọ́ ló sọ bẹ́ẹ̀ o. Àfà tó lọ ọbẹ̀ gangan náà tó sọ pé mùsùlùmí lè máa wá. Àwa ti gbà bẹ́ẹ̀ ṣe ń pè wá wípé alákatakítí ni wá. Okay, no problem. Kí la torí ẹ̀já alákatakítí? Ẹni tá à ń sọ yẹn ò rí bẹ́ẹ̀ torí Ọlọ́run kọ̀ndẹ́mù àwọn kírísítẹ́nì nípa àwọn náà ní wàlùjẹ náà. Okay, àti gbọ́. Ẹ wá bá wa tú àyà Kùránì yìí. Ọlọ́run bá ń sọ nínú Kùránì wípé wa man yabtaghi ghayra al-islami dina falan yuqbala minhu wa huwa fil akhirati minal khasirin. Ọlọ́run ní ẹlòmíì tó bá tún mẹ́sìn mi wà lẹ́yìn ẹ̀sìn Islam, Ọlọ́run lòun ò ní gbà lọ́wọ́ rẹ̀. Irú òǹtọ̀ nínú àwọn tí ó ṣòfò, nínú àwọn tí ó dààmú lẹ́ni náà wà níjọ́ gbèǹde al-qiyama. Ẹ bá wa bá wọn tí wọ́n ń sọ àwọn ọ̀rọ̀ yìí torí kílẹ̀ nítorí ẹ̀ ṣe kẹ́ lè bá a dá náà ní, káwọn èèyàn ó lè bá a rò wípé ẹ̀yin lẹ dá, káwọn èèyàn ó lè bá a rò wípé ẹ̀yin lẹ ṣe kí ni o, ẹ̀yin èé ṣe ẹni tí alákatakítí. Àníkúrà yín ń sọ wípé kò sẹ́sìn míì lẹ́yìn ẹ̀sìn Islam. Ẹnìkan sọ wípé why are you biased like this? It is an open place, not inside the church o. Must you talk to everything? Ọ̀rẹ́ mi, must you to watch everything? Must you come here? Must you must you talk on everything? Must you comment on everything? Ibi tí wọ́n wà yẹn, even kò mọ̀ jẹ́ church, even kò jẹ́ inú ṣọ́ọ̀pù, ìtàn ṣe ń bẹ̀ iṣẹ́ inú church ni. Ìtàn sì ń sọ ń bẹ̀ àwọn oníchurch yẹn náà lọ bá, even kàn máa ṣe lórí páànù mọ́sálásí, irun tó ń ṣe ń bẹ̀ wọn kì ní in tó ń stand fáwọn Christianity ni.
àwọn ọ̀rọ̀ tó ń sọ ńbẹ̀ náà ní tó stand fún nìyẹn àwọn bẹ́ẹ̀ nìkan kan jà bẹ́ẹ̀ nìkan kan ṣe ní kápá kó sọ̀rọ̀ lórí social media nǹkan dápẹ́ èèyàn mú sọ tèmi ní ìwọ ni kò gbé lágbájá náà ń bá wí that is your own cup of tea àbúrò náà ti mọ̀ pé ìwọ ni kò gbé nìkan báyìí náà ń sọ̀rọ̀ rẹ̀ so ẹ bá wa bí wọ́n pé kí lọ́lọ́run sọ so lẹ́yìn kírísítẹ́nì ẹ mọ̀ ṣe mistake mọ́ so ráwà tẹ́ ìpínlẹ̀ lákatakítì gan láìsí alákatakítì àwọn ò sì parọ́ fún yín àwọn yẹn ń parọ́ fún yín ni pẹ̀lú tí Kùránì wá sọ ní tí Kùránì wá sọ ni wípé ẹni tó bá mẹ́sìn mi wà lẹ́yìn ẹ̀sìn Islam irú ń tọ́ wọn o ẹni àdánù ni Ọlọ́run sì ní gbà lọ́wọ́ rẹ̀ ìwọ bí àáfàá tó wá ń bá yín ṣe yẹn pé kí ni Kùránì wá sọ bí ẹni yẹn bẹ́ẹ̀ àwọn ò parọ́ àwọn ò compromise ń ti wá ní bí àáfàá tí ń bá yín ṣe òun bí wípé kí ni Kùránì sọ lórí ìjẹ́ kírísítẹ́nì à ń bá wọn kírísítẹ́nì ṣe o iṣẹ́ ń pa wá pọ̀ o àlejò ṣe bísínẹ́sì o wọ́n lè bímọ ká lọ wọ́n lọ sí ìyàwó ká lọ tán bá sáà ti ní ṣe ní tó tako Islam ń bẹ àjọ ń ṣe dáadáa ṣùgbọ́n eléyìí tá à ń sọ ni pé ẹ̀sìn wa ní báńdírì Ọlọ́run sọ náà pé inna dina inda Allah al-Islam ẹ̀sìn tó wọn gbà tó wà lọ́dọ̀ òun nìkan lẹ̀sìn Islam ànífèmílẹ̀ mo ti gbà bó ṣe sọ pé alákatakítí ni mí no problem bí àáfàá tí èsì alákatakítí tó ń bìlífù yẹn ìwọ bí àáfàá yẹn wípé kí ni Islam ń sọ nípa Christianity bí láyà tí mo sọ yìí ó wà ní suratu Ali Imran wa man yabtaghi ghayra al-islami dinan ẹni tó bá mú ẹ̀sìn mi wà níjọ́ gbẹdẹ al-qiyamah tó yàtọ̀ sí Islam falan yuqbala minhu ọlọ́ọ̀lá ní gbà lọ́wọ́ ẹ̀ bó làwọn ṣe wá mọ promote Christianity yẹn bí wà tó ṣe pé ẹ ìwọ náà lè mọ ṣe Christian o àwọn èyí sálákatakítì àwọn èyí parọ́ lásán ni àwọn èyí parọ́ ni àwọn fẹ́ parọ́ torí kẹ́ ẹ lè bá a nífẹ̀ẹ́ wọn nítorí ṣẹnu Ọlọ́run sì ti sọ nínú Quran tó bí wọ́n lélẹ́yìn náà o Ọlọ́run sọ wípé walan tarda anka al-yahudu walan nasara hatta tattabi'a millatahum Ọlọ́run ní àwọn tẹ́ ń wò yẹn tán jẹ́ Kristẹni àbáwọn Yehudi àwọn Jíù wọn lè nífẹ̀ẹ́ yín àfìgbà tẹ́ ẹ bá tó tẹ̀lé lánàá wọn torí ipá àwọn yẹn náà ń tẹ̀lé láwọn àwọn Kristẹni yìí wọ́n jọ ń ṣe papọ̀ ó náà ló jẹ́ ń láìkì wọn Kristẹni sọ pé kí mùsùlùmí lọ chọ́ọ̀chì tiẹ̀ kí mùsùlùmí lọ mọ́sìkì tiẹ̀ Kristẹni mọ́ lọ chọ́ọ̀chì tiẹ̀ ibẹ̀ náà làáfáà náà tó ti ń sọ wípé wọ́n lè bọ̀ wọ́n lè mọ wá sí irú àdúrà báyìí irú àdúrà wo ipò wo lẹ fẹ́ dé láyé tẹ̀lé dé láìsí wípé ẹ ṣe irú eléyìí àwòkọ́ṣe dáadáa ń bẹ lára mọ́mù Ògbómọ̀ṣọ́ kọ́lọ́n kó bá wa lọ́rẹ̀ mí mọ́mù Ògbómọ̀ṣọ́ lórí dáadáa àwòkọ́ṣe dáadáa ń bẹ lára wọn wọ́n sọ ipò tí kírísítẹ́nì wà pẹ̀lú Islam wọn kò dẹ̀ ní káwọn kírísítẹ́nì yóò mọ́ nífẹ̀ẹ́ wọn kò sọ bẹ́ẹ̀ wọ́n ń pè wọ́n sí State House láti wá ṣe nǹkan ń bẹ̀ tó rán mọ́ wípé olódodo ni kò fẹ̀sìn rẹ̀ ta káìtì ní tí Islam rẹ̀ sì sọ òun ní ń sọ ẹ jọ̀ọ́ ẹjá bẹ̀rù Ọlọ́run ibi tẹ́ẹ̀dẹ̀ ẹ̀ẹ́dẹ̀ bẹ́ẹ̀ láì compromise gbogbo tọ́lọ́ fún yín Ọlọ́run fún yín láìsí pé compromise ṣùgbọ́n kẹ́ ẹ mọ́ da káwọn èèyàn lè bá nífẹ̀ẹ́ yín rídọ̀ náà sì gọ́ọ̀yà tún là tó dúró kò sí bẹ́ẹ̀ ṣe lè ṣètò náà kò ní ká yóò nífẹ̀ẹ́ yín ìkíwá lẹ gbọ́dọ̀ gbìyànjú wa rídọ̀ lọ́hì gọ́ọ̀yà tún là tó dúró kọ́lọ́ ọmọ kórìíra yín kọ́lọ́ yọ́nú sí yín oníkẹ́ mọ́ fi ṣeré ẹjá bẹ̀rù Ọlọ́run ọba ẹ̀ka àwọn àyà yìí fáwọn èèyàn àwọn tẹ́ ẹ̀ bá ṣe ń ka fún wọn pé kí ni ẹ̀sìn wa kí ló sọ ní táìmù tó pọ̀ ṣùgbọ́n mo rí pé mo gbọ́dọ̀ discuss àwọn èèyàn ti ń sẹ́ndì ẹ̀ sí mi èmi ò sí ẹ̀ kọbi ara sí wọn pé wo a ti sọ àwọn eléyìí tẹ́lẹ̀ òun pé kò sì ní dáa o ó yẹ ká sọ kọ́lọ́ọ̀bá subhanahu wa ta'ala kí ó dúró ti ẹnìkọ̀ọ̀kan wa subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wà péye wà tí fẹ́ mọ́ òun fẹ́ mọ́ promote Islam mọ̀ ká mọ̀ ń gbé èmi ọ̀nà méjèèjì mo wà ṣùgbọ́n ọ̀nà kan ní kó dúró sí wọ́n ló fi yọ́nú sí gbogbo àwọn kórìíra Kírísítẹ́nì o àwa náà ní humanity o a sì jọ ń ṣe níbi tẹ́sìn wọ́n bá sọ pé àti lè jọ ṣe ànábì bá wọn ṣe ànábì bá wọn dá nǹkan papọ̀ ṣùgbọ́n ànábì ò bá wọn dẹ̀sìn pọ̀ هذا وصلى اللهم على سيدنا محمد وعلى أهله أو تافيسي online class yo 09031324112 bóyá fọ́mọ wa ni fún ara wa ni fún ìyàwó wa ni àbẹ́ni tó bá súnmọ́ wa àwọn ń kọ́ àwọn online class a sì ní kọ́ yín dàrúdàpọ̀ ẹ̀sìn kan náà ló wà lọ́dọ̀ Ọlọ́run which is al-Islam ẹ̀sìn kan tó wà nìyẹn kò sẹ́sìn míì tọ́lọ bó tún gbà a ní kọ́ àwọn èèyàn dàrúdàpọ̀ ẹ̀sìn ẹ mẹ́sàgì mi lórí WhatsApp mi sábà gbé direct call
tẹ́ bá tó wá message mi sọ pé online class lẹ́sìn kí ni òun lẹ message mi fún 090 31 32 41 12 ká sì mọ́ gbàgbé lódodo ájì 2025 ti lọ ṣùgbọ́n umura ń bọ̀ níwájú umura August ni October ni December ni shop log ìtamọ́ sọ náà fún wa náà lájímì kọ́ọ̀tì o kò sẹ́ni tó lè dàbí ájímì kọ́ọ̀tì mọ́jẹ̀ ń tàn aláwọn èèyàn sí dáadáa o ṣùgbọ́n ájímì kọ́ọ̀tì tún ṣe dáadáa kọjá báwọn èèyàn sí lérò ní ájì yìí gan pé àwọn tó wà ń bẹ̀ wọ́n testify sí pé no àwọn yàwó mẹ́tọ̀ wọn sì wà lọ́nà lẹ́ntàn yá tẹ́lẹ̀ nọ́mbà àwọn 080 23 88 0944 080 23 88 0944 080 23 88 0944 ẹ jẹ́ ká mẹ́sẹ̀jì wọn umrah August October December wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.